Ajeigbe Akewi mo tún ti dé bí mo ṣe ń dé o. Èmi lọmọ ẹ̀gbẹ́ ọmọ líṣà bí ọmọ agbóǹgbò àkàlà ọmọ eríjógún ọlá èmi lọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé èmi gangan lárídì ògo lójú ogun mo rí bá lọ́dọ̀ bàbá mi àtayé rọ̀bì àgógó ọba tó jẹ́ kí n máa rí wí ọba fúnni lóhùn tó jẹ́ kí n máa rí sọ. Èébí jẹ́jẹ́ ni mo jókòó nílé ni Queen Bukkytex ti ẹgbẹ́ Queen of Queens International bá pè mí sórí aago ó lérè gbogbo di Gbọ̀ngán nílùú Ọ̀ṣun nílé olórí àwọn yèyé Mujidat Folashade ó màmá kú ọdún òní o. Queen Bukkytex ló ní kí n bá òun kí pírẹsidẹ́ǹtì àwọn kókó ọdún olóòkú ìyèdún àṣeyí ṣàmọ́dún nínú ọlá ńlá ẹ̀mí gígùn àti ìfàyàbalẹ̀ ọkàn láṣẹ Elédùmarè ọba ó ní bó ṣe ń ṣe ni kó o máa ṣe lọ ó ní lágbára Ọlọ́run ẹgbẹ́ Queen of Queens ò ní túmọ̀ lórí láṣẹ Elédùmarè ọba. Ó lóun mọ rírì rẹ gẹ́gẹ́ bí olórí àwọn yèyé ọ̀rọ̀ gbogbo tó wá ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún nínú ọdún tuntun aṣọ iyì rẹ ò ní fàya orí rẹ ò wá ní dìrù láéláé Queen Bukkytex ní wàá kọ́ wàá jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ láṣẹ Elédùmarè ọba yèyé Mujidat Folashade ó ní bó ti wù kó o pẹ́ láyé tó o ò ní mọ̀ nira o ò ní sọkọnù o ò ní sọmọnù ṣíbí ilé rẹ ò ní di àwo ilé rẹ ò ní fọ́ pòrògbòdò ọlọ́jọ́ ìbí òní o ìwọ wá ní báwọn rí òun gbé sọnù bí ó ṣe bí ọmọ nínú ọdún tuntun màmá olúwa pẹ̀lú mi Queen Bukkytex ní Ọlọ́run á túbọ̀ máa ṣalátìlẹ́yìn rẹ̀ olúwa á túbọ̀ máa wà pẹ̀lú ẹ. Màmá olúwa nífẹ̀ẹ́ mi ìfẹ́ olúwa ò ní fi ó sílẹ̀ láíláí ìyá olúwa fọyín sẹ́yọ̀ mi o oyin ayé rẹ ò ní gbẹ nínú ọdún tuntun á túbọ̀ máa pọ̀ sí ní lágbára dání wáyé yèyé Mujidat Folashade bó wo wájú oríire bó wo ẹ̀yìn oríire bó wo ọ̀tún oríire bó wo òsì ire ni lọ́jọ́ ayé rẹ gbogbo àlékún owó àlékún ọrọ̀ àlékún dúkìá láṣẹ Elédùmarè ọba èrè gbogbo wá dilé o. Èrè gbogbo dínú pálọ̀ bàbá tó gbé bí ọlọ́mọ nílùú Ọ̀ṣun ó yẹ ṣe wéréwéré kò ṣe wàràwàrà ká dénú lé bàbá rẹ̀ Mujidat Folashade òun ó pè ọ́ bí ológun ẹrù wọ́n pè ọ́ bí ọlọ́gbọ̀n ìwọ̀fà wọ́n pè ọ́ bí ológun kẹ̀kẹ́ ìyẹn bí wọ́n ti ń poríkì wọn nínú ilé bàbá tó gbé bí ọlọ́mọ bẹ́tì rẹ̀ bá ń jádọ́kùn má ṣe nìkan rárá òní tí ìṣọjọ́ ìbí rẹ̀ ló fẹ́ mú mi bá ọ dénú yẹ̀wò àwọn bàbá rẹ̀ gẹ́gẹ́ bí Queen Bukkytex ti fi rán mi mo ní gbọ̀ngàn lè tètè gbọ̀ngàn lè tètè gbọ̀ngàn lè tètè o gbọ̀ngàn lè tètè gbọ̀ngàn dòṣùpá o gbọ̀ngàn lè tètè gbọ̀ngàn dòṣùpá o gbọ̀ngàn lè tètè. Nítorí Mujidat kó máa ní bàjẹ́ o gbọ̀ngàn olùfi kó máa ní bàjẹ́ o gbọ̀ngàn olùfi kó máa ní dàrú o kó máa ní bàjẹ́ o gbọ̀ngàn olùfi kó máa ní bàjẹ́ o gbọ̀ngàn olùfi kó máa ní dàrú o. Mujidat Folashade máa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́rọ̀ ẹnu mi ìwọ lọmọ òkè àpáta nílùú Gbọ̀ngán nípínlẹ̀ Ọ̀ṣun ọmọ olúfi arógbógìjà ọmọ olúpẹ̀mọ́rọ́ ń fọ́dún ìwọ lọmọ alẹ́ bí oṣù má farasigi àfijù ẹyẹ tí ń jẹ ní gbangba oko Folashade ìwọ lọmọ agẹṣiṣowó ni wọ́n poríkì ilé bàbá rẹ̀ ìwọ lọmọ kúlódò tí ń ti gbórí wá ará ìgbóríwò lódò omi ikú yìí ni wọ́n ń pọ́n mu ará ìgbóríwò lágbà gbogbo wọn ní jẹ́ bàbá nínú ilé bàbá tó gbé bí ọlọ́mọ ìwọ lọmọ ajẹ́ bàbá màmá járúgbó ọmọ igbó tí fọgbọ́n ṣọlá ìwọ lọmọ igbó tí fọgbọ́n ṣayọ̀ omi ọgbọ́n ni ìran bàbá rẹ̀ bùwẹ̀ omi ọgbọ́n ni wọ́n bù mu Mujidat ìran bàbá rẹ̀ á tún máa fi gbóṣẹ̀ ẹ̀ṣọ́ ara wọn máa fi gbóṣẹ̀ ẹ̀ṣọ́ ara wọn lára ọ̀tọ̀ nínú ilé bàbá tó gbé bí ọlọ́mọ. Bàbá rẹ̀ torí ọgbọ́n bá lára jẹ́ ó torí ọgbọ́n bá rẹ̀ sà
gbàròdé níbi tí wọ́n ti ń fọgbọ́n ṣadé sórí mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ ni ìwọ lọmọ àrùkù rọjà mátà òkúta agbẹ́dọ́jà táòtà agbókù ọ̀hún wálé oyọyọyọ odò kìíní president queen of queens máa gbọ́ dídùn ẹnu mi olójú àánú ni ìwọ jẹ́ àánú ọlọ́run onípadà lẹ́yìn rẹ̀ nígbà kọ̀ọ̀kan ìwọ àtẹ̀lẹ̀ yìí pẹ́pẹ́pẹ́ láṣẹ Elédùmarè ọba lọ́lá ọ̀kan mo láyé rẹ̀ òní kan lọ́lá èjì òní jì sọ́fìn ayé lọ́lá ẹ̀ta ayé rẹ̀ òní ta lọ́lá ẹ̀rin òní rìnà sọnù òní gbé sájò ìlú United Kingdom á gbé ẹ sówó á gbé ẹ tọmọtọkọ wàá kéré oko délé wàá jèrè ọmọ wàá sì tún jèrè ara rẹ nínú ọdún tuntun. Mujidat Folashade ìwọ ti ṣọdún òní náà o. Queen Bukkytex ní ìwọ tó ṣọdún òní ló tún ṣe mí sí nínú ọlọ́lá àlàáfíà àìkú tí ṣe baálẹ̀ ọ̀rọ̀ dandan. Ó wá ní kí n máa wí fún ọ wípé happy birthday to you. Ó ní president queen of queens international long life and prosperity.